tó ní wọ́n fẹ́ máa fi kún òkè orílẹ̀ bí sí àbọ̀rùn ó wà lórí bẹ́ẹ̀ oya ẹ pàdé ọ̀fọ̀ first lady thank you. Àwọn ọmọ eléré a máa mẹ́mí ìbà gbogbo ọmọ eléré tó bá wà bí ìbà gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ bá wo Yorùbá délẹ̀ àwa la ní ẹ̀mí Ọlọ́run lè dá báwọn míì o kò wá látòkèèrè ìyẹn ni wọ́n fi parí àfihàn wọn kò dẹ̀ ń ṣe ṣeré wọ́n tù ú kó tó di pé ó rọ̀ ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún ìpínlẹ̀ Kwara. Bó bá dijọ́ mi, bó bá jẹ́ eléégún lẹ fẹ́ fi hàn wá, ó ní kẹ́ ẹ fi sí iwájú àwọn èèyàn tó ń wò yín. Àwọn tí ò bá ní nǹkan ṣe ń bẹ̀ ẹ ní kí wọ́n lọ ní sùúrù. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà tó ní àkókò wa. Ìpínlẹ̀ tó gba ipò kíní. Ìpínlẹ̀ tó gba ipò kíní ó ní ìpínlẹ̀ Ondo for cultural display. Ìpínlẹ̀ Ondo lára àwọn nǹkan ṣẹ̀lẹ̀ bá mi jẹ́ ìdíkìní. Ẹ súnmọ́ wájú díẹ̀ olùsọ̀sọ̀ yìí. Lára àwọn nǹkan tó jẹ́ kí wọ́n tayọ ó ní aṣọ tí wọ́n wọ̀ ó jẹ́ aṣọ tó rẹwà. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé nínú gbogbo àwọn èèyàn tó ṣàfihàn àwọn ni wọ́n ṣe àmúlò àkókò wọn dáadáa jù. Nígbà tí wọ́n déwájú wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n wá ṣe lóní pápápá gbogbo wọn àwọn àfikún tó kù ẹgbẹ́ báyìí ni wọ́n ti fi ṣe side attraction ètè lè gbó pè ní time management and their display cut across the old and the young. Ẹ máa rá wọn ìyá níbẹ̀ ẹ máa rí àwọn omidan gbogbo èyí ló jẹ́ kí wọ́n tayọ èyí tí wọ́n sì wá ṣàfihàn èyí tí à ń pè ní redeem lédè òyìnbó ó perfect ó dẹ̀ wà òkè. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ìpínlẹ̀ Ondo. Ó dáa ẹ má bínú wọ́n ní àtọwọ́ ẹ̀yìn ni ká ti bẹ̀rẹ̀ so a máa ti sọ̀pínlẹ̀ Ondo náà. Ẹni tó gbé ipò kẹta for cultural display àwọn gan ni ìpínlẹ̀ Kwara. Láì ní fàkókò wa ṣòfò ọba ó ní ìpínlẹ̀ Kwara fi lé o tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe. Lára àwọn àṣà àti ìṣe ó láwọn nǹkan tó yẹ kó tún máa ń jẹ́ tó máa ń jẹ́ nǹkan ẹ̀mí tẹ́lẹ̀ bó pè ní spirituality. Nígbà tí wọ́n parí eré wọn ó lè dàbí idán lótìtọ́ àti lódodo. Ẹni tó bá lọ sẹ̀lẹ̀ tó lọ kérúbù ibẹ̀ ni wọ́n ní wọ́n ní wọn mọ̀ fẹ́ràn Yorùbá ti ní mẹ́mí látijọ́ àbí bó ló ṣe rí ẹ̀yìn ọlọ́ṣun. Ọ̀ṣun ti mẹ́mí ti pẹ́ àwọn ọmọ eléré a máa mẹ́mí ìbà gbogbo ọmọ eléré tó bá wà bí ìbà gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ bá wo Yorùbá délẹ̀ àwa la ní ẹ̀mí Ọlọ́run lè dá báwọn míì o kò wá látòkèèrè ìyẹn ni wọ́n fi parí àfihàn wọn kò dẹ̀ ń ṣe ṣeré wọ́n tù ú kó tó di pé ó rọ̀ ọ́. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ìpínlẹ̀ Kwara. Ìpínlẹ̀ tó ṣe ipò kejì ní ìpínlẹ̀ Èkó àròmísálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ìpínlẹ̀ Èkó.
ìpínlẹ̀ Èkó nínú gbogbo ohun tí a mọ̀ pé ká da nǹkan borí ọ̀tọ̀ ní tẹ̀yọ̀ tí wọ́n bá wá gbé ẹ̀yọ̀ tí wọ́n mọ̀ ọ́n gbé tí wọ́n tún sá bí wọ́n ṣe ń sá á ṣòro kẹ́ ẹ tó fẹ̀yìn wọn jọlẹ̀ and ní àkójọpọ̀ àti àkótán nínú gbogbo àwọn tó kó eléré wá ìpínlẹ̀ Èkó léléré wọn tayọ jù nítorí pé wọ́n tò ní bí èèyàn ṣe ń ṣe àfihàn a lè sọ pé ìlú báyìí rèé nǹkan báyìí rèé yàtọ̀ sí ìgbà tí ìpínlẹ̀ wo ló lù nǹkan bí ọparun báyìí gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ pé tí wọ́n kó dání ó jẹ́ tó jọni lójú ìlú lámọ̀ tí wọ́n fi máa ń pe ohùn tẹ́lẹ̀ bó ń pè ní sound tẹ́ ẹ bá wálé tó ń fi yí pe ohùn á tún jọni lójú ṣùgbọ́n mo ò ṣe àfihàn ìṣe ni wọ́n kàn rú gbogbo ẹ̀ mọ́nú ara wọn wọn jẹ́ ká rí táwọn ń ṣe àwọn ìpínlẹ̀ Èkó wọ́n ṣe láfihàn tó dáa ìdí nìyẹn tí wọ́n ṣe pa ipò kejì ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. bó ṣe lọ nìyẹn o lábala ti àwọn tí wọ́n fi ṣàfihàn àṣà ẹ jẹ́ ká bọ́ síbi ti ìpele oúnjẹ Yorùbá wípé oúnjẹ báyìí lọ̀rẹ́ àwọ̀ obìnrin tí ọkọ ẹ̀ bá fẹ́ràn ó gbọ́dọ̀ mú oúnjẹ ṣe ilẹ̀ Yorùbá o àbí bọ̀dá mi wàá máa ti torí oúnjẹ káyàwó kejì o ẹ wá gbọ́ bó ṣe lọ ìpínlẹ̀ tó mọ oúnjẹ ṣe jù ní ipò kẹta ó ní ìpínlẹ̀ Èkìtì ẹ pàtẹ́wọ́ fún wọn. wọ́n ti lọ ẹ wà bí. àwọn máa rí wò nínú fíìmù. wọ́n máa rí wò nínú fíìmù. ìpínlẹ̀ tó ṣe ipò kejì àwọn ní ìpínlẹ̀ nínú ọ̀rọ̀ oúnjẹ ìpínlẹ̀ Ọ̀ṣun. ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣe ẹ̀wà ọ̀jọ̀jọ̀ ẹ̀kọ ẹmu wọn ò wá ṣètọ́jú èèyàn nìkan ṣá wọ́n gbé omi ṣọwọ́ àtomi mímu tẹ̀lé nítorí pé bí èèyàn bá gbóúnjẹ wá tàbí wọ́ sí i ó ṣeé ṣe kó má fẹ́ ká jẹ oúnjẹ yẹn o. Ogbóúnjẹ wa kò sómi ìṣọwọ́ òfẹ́ ká jẹ ní. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ tí ó gbé ipò kìíní ó tún ní ìpínlẹ̀ Oǹdó. Ìpínlẹ̀ Oǹdó wọ́n ṣe ọbẹ̀ kan tí a mọ̀ sí ọbẹ̀ ìṣápá tòròmọyán. Iyán tí wọ́n sè kò iyán tí wọ́n gún kò lẹ́mọ ó fẹ́lẹ́ bí etí. wọ́n pọ̀ sínú ewé ìran lèwe tí wọ́n pọ̀ sí. yàtọ̀ sí pé wọ́n ṣe ọbẹ̀ ìṣápá wọ́n fi àwọn ẹran tó dọ́ṣọ̀ sínú ẹ̀. èyí tó jẹ́ pé tá a bá lọ́kùnrin tó nọsẹ̀ síta ó ṣeé ṣe tó bá jẹrú ẹ̀ lọ́wọ́ ọ̀tá kíyàwó ilé pàdánù ẹ̀ o. ṣé ẹ wẹ̀ràn yẹn dáadáa ṣáṣí kì í ṣajá. kì í ṣajá nítorí àmọ́ àdídùn ẹ̀ lẹ́nu. ìjábọ̀ yẹn gbẹ débi pé ẹni tó bá tọ̀ wò ló lè ròyìn. ẹ pàtẹ́wọ́ fún ìpínlẹ̀ Oǹdó. jẹ́ káwọn èèyàn máa sápàfẹ́ lọ. wọ́n ro ẹ̀fọ́ pọ̀nmọ́ ó pèlè mọ́ sínú ẹ̀. ọbẹ̀ àlà. wọ́n gbómi ìṣanwó àtomi mímu wá. ẹjọ́ yọjú sí mi. ó ti àwọn obìnrin arẹwà omidan Oòduà. ṣáyọ̀ ọlọ́pọ̀ ló kàn. èsì ayọ̀ ọlọ́pọ̀ ń kọ́. Ayọ̀ ọlọ́pọ́n lára ohun ìṣeré tí ó jẹ́ pé bí èèyàn bá wà nílẹ̀ Yorùbá á bá àwọn àgbààgbà fìrìyọ̀yọ̀ ń bẹ̀
kò dẹ̀ sí ọ̀rọ̀ tó lè wà ní kọ́lọ́fín láyé tẹ́ ẹ bá ti dédé ayọ̀ ọlọ́pọ́n gbogbo ẹ̀ ló máa bọ́ sí gbangba. Ẹni tó bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀ gan-an á ti gbàgbé pé wọ́n ló wà lórí àga á ní wọ́ wo mo ṣe pa ẹ́ láyò mò ń pa ìyàwó ẹ̀ láyò á ti sọ pápọ́ tó mọ̀ níbẹ̀ sàǹgbà fọ́ ayọ̀ ọlọ́pọ́n ó dáa ó sì máa ń tàṣírí ó máa ń mú òdodo jáde béèyàn bá wá mọ̀ ọ́ ta àgbà ní nílẹ̀ Oòduà. Ìpínlẹ̀ tí ó gba ipò kìíní rárá o ipò kẹta. Ìpínlẹ̀ tó gba ipò kẹta ìpínlẹ̀ Oǹdó. Ìpínlẹ̀ tó gba ipò kejì ìpínlẹ̀ Kwara. Ìpínlẹ̀ tó gba ipò kìíní wọ́n ṣe àfihàn yìí pé àwọn làwọn níbi tójúmọ́ ti máa wá. Àwọn làwọn ní odò tó gbajúmọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpínlẹ̀ tí mò ń perí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ló gba ipò kìíní ní ti ayò ọlọ́pọ́n. Ẹ bá mi pàtẹ́wọ́. Ìgbà yẹn kí àwọn ọ̀wọ́ tí wọ́n bá ìpínlẹ̀ tó bá jáwé olúborí kọ̀wọ́rìn kí wọ́n tẹ̀lé wọn wá sí ọwọ́ ìta. Omidan tí ó gba ipò kẹta ó ní omidan láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Omidan tó gba ipò kejì ó ní omidan láti ìpínlẹ̀ Ògùn. Omidan tó gba ipò kìíní ó ní omidan láti ìpínlẹ̀ Kwara. Ẹ jẹ́ kí gbogbo àwọn ìpínlẹ̀ yẹn kí wọ́n máa bọ̀ ń ta. Bẹ́ẹ̀ ni bóyá ọmọ tí wọ́n mú wá bóyá sì wà lé wọ́n dùn bí ọjà wọn. Ìyá ènìyàn. Wọ́n ní ìyá ènìyàn àbí. Ìyá ènìyàn sunkún ayọ̀. Kí n sunkún ayọ̀. Ó yẹ máa bọ̀ ń ta o. Onítìjú mi. Àwọn onítìjú. Ẹni kẹ́ máa tó bọ̀ ní o. Àwọn bàwú mi. MC over to you. Amen and you too. Samuel. Gbogbo àwọn tó gbégbá orókè orí ẹ máa bọ̀ ẹ máa jó bọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa jó bọ̀. Ẹ jọ àwọn olónìyẹn Ọ̀ṣun àbí? Rárá Ọ̀ṣun wà nínú àbí? Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó gbégbá orókè. Ọ̀ṣun nọ́mbà 3, Kwara nọ́mbà 1, Kwara nọ́mbà 2, Ogun State, Ogun ní nọ́mbà 2. Ẹ ṣàbá jó bọ̀ nípa. Ẹgbẹ́ kí ìlú ó darapọ̀ mọ́rù séèmù.
Màmá Adékànmí. A fi àsìkò yìí kí bàbá wa káàbọ̀ sáàrin wa. Bàbá Jẹ́nẹ́rà. Lọ́jà Ọ̀yọ́, ẹ wá kí bàbá lọ́jà Jẹ́nẹ́rà. Bàbá lọ́jà Jẹ́nẹ́rà. Àwọn Ọ̀yọ́ ẹ̀yìn Ọ̀yọ́. Ọ̀yọ́ State. Bàbá lọ́jà General of Ọ̀yọ́ State. Bí bàbá ṣe lẹ́yìn, àwọn gangan wọ́n wà Ìtẹ́sàsì bíi ọ̀nà pọ̀. Torí ẹ̀ ni bàbá ṣe pẹ́ lọ́tún dé. Èmi dẹ̀ mọ̀ pípẹ́ bàbá kán lè pẹ́ láyé ni. Àníwọ̀ ayé ti sà. Ẹ ṣe sà. Àdìrẹ tiwantiwa ọdún 2025 a fi ẹ̀yẹ ìdáyínlọ́lá ẹgbẹ́ ipò kẹta nínú ayò ọlọ́pọ́n. Wọ́n ṣe nǹkan kan lọ́wọ́ ẹgbẹ́ ilẹ̀ tó kámẹ́rà. Akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé àdìrẹ tiwantiwa ọdún 2025 ìpínlẹ̀ Kwara ló gbé ipò kejì nínú eré ìdíje ayò ọlọ́pọ́n ẹ̀kọ́ oríire. Wọ́n tún wá bí Ọ̀ṣun àbí. Ní orúkọ akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé àdìrẹ tiwantiwa ọdún 2025 a fi àmì ẹ̀yẹ yìí dá yín lọ́lá lórí ẹgbẹ́ ipò kìíní nínú eré ìdíje ayò ọlọ́pọ́n ẹ̀kọ́. Akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé àdìrẹ tiwantiwa 2025. Hello. Àmì ẹ̀yẹ yìí tó ẹgbẹ́ ipò kejì nínú ìdíje oúnjẹ. Ondo alẹ́ báyìí. Ní orúkọ akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé àdìrẹ tiwantiwa 2025 àfihàn àmì ẹ̀yẹ yìí orí ẹgbẹ́ ipò kìíní nínú ìdíje oúnjẹ. Akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé àfihàn àmì ẹ̀yẹ yìí àdìrẹ tiwantiwa 2025 àfihàn àmì ẹ̀yẹ yìí orí ẹgbẹ́ ipò kẹta. Obìnrin adúláwọ̀ àgbáyé àdìrẹ Ẹ ṣàpadà rí nǹkan gbà délé. nínú eré ìdíje ẹwà àṣà Èkó ẹgbẹ́ ipò kejì ẹ̀kọ́. Ẹ ṣe mọ̀. Thank you. Ní orúkọ akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé àdìrẹ tiwantiwa ọdún 2025 ẹgbẹ́ ipò kìíní nínú eré ìdíje ẹwà àṣà. Ó pẹ́ ta ti ń dúró de bàbá àmọ́ èmi mà kọ́ náà pọ̀. Aládùúgbò bá sì gbà tán, apá aládùúgbò òkè ta. Àti àmì ìgbàlódé tí wọ́n ṣe fún ọdún Fúlàní àgbègbè ìpínlẹ̀ Ọ̀ṣun èyí lẹ ṣe ipò kẹta. Ẹ tó ń bọ̀ gbà sí ẹ tó ń bọ̀. Ẹ lè ṣe pọ̀ kiri. Ẹgbẹ́ tó sì fún lélẹ̀ náà tó lè bá jẹ àbí ẹ̀jẹ̀ àṣẹ ó yà fọwọ́ dùn mọ́ yóò bá bàbá ìyá fọ́tò ẹ bá wà ìyá fọ́tò láti ìyọ pẹ̀lú sẹ́gbẹ̀dà torí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta máa jọ ya fọ́tò papọ̀ ó yá ipò kejì máa bọ̀. Ogun State ìwé náà àṣírí ààbò. Ẹ̀yin rìkọ́ọ̀dù ni èyí sì máa kọ́ ti èyí sì lè ẹ̀jú títí. Ìṣègùn bó ṣe máa jẹ́ nìyẹn. Wọ́n tún ní wọ́n fẹ́ máa fi kún òkè orílẹ̀ bí sí àbọ̀rùn. Ó wà lórí bẹ́ẹ̀. Oya ẹ máa bẹ́ ọ́ first lady.
Ẹni sùúrù ẹ̀yin Kwara ẹni sùúrù ẹ̀yin ló bá ṣe ẹni sùúrù bàbá sọ̀rọ̀ lọ́wọ́. Àti lọ́wọ́ yín ẹja lówó yín. Ẹ sọ pé. Ẹ̀ka àfọ̀n o ẹ̀yin mọ̀mọ́ mi, mo dẹ̀ kí ẹ̀yin àǹtí mi, mo dẹ̀ kí ẹ̀yin àbúrò mi, mo kí ẹni tó jù mí lọ, mo kí ẹni tó jẹ́ àbúrò fún mi. Olódùmarè kò ní gba ẹgbẹ́ ìjẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn obìnrin akíkanjú tó gbé ètò yìí kalẹ̀. Lágbára lọ́wọ́ Olódùmarè ẹgbẹ́ náà ò ní bàjẹ́ o. Mo yẹ kí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀lé ìlànà ọmọ Oòduà. Ẹ ṣé púpọ̀, adúpẹ́ àmọ́ lóore. Olódùmarè yóò jẹ́ kí gbogbo wọn mọ nílọ síwájú o. Mo yẹ kí gbogbo wa pátápátá a kú ewu ọ̀nà, a kú rìn. Ní ọjọ́ tí ebi bá ń pọ̀nà, Olódùmarè kò ní jẹ́ ká rìn lọ́nà. Ìwọ Ọlọ́run Elédùmarè, a wá fi àkókò yìí tọrọ fún ilẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ kí Nàìjíríà bọ̀ tún máa tòrò sí i o. Ìwọ Ọlọ́run Elédùmarè, a wá tọrọ fún àwọn bàbá wa kí òòrùn wọn kọ́ mọ́ bọ̀ lọ́sàn-án gangan. A dẹ̀ tọrọ fún àwọn ìyá wa kó jẹ́ kí wọ́n bá wa pẹ́. Mo lè tọrọ fún àwa omidan kéékèèké ohun gíga ohun ayọ̀ táwọn òbí wa ò dé. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ ká dé. Àmín Èdùmàrè, ẹ ṣé gan, ẹ ṣé gan. Wọ́n mi pàdé ọmọ ẹ̀rí pé ọmọ Yorùbá tòótọ́ ni ẹ ò ṣe ń tò. Àmà ẹni sùúrù wọ́n lè jí lọ. Àbáwọn sílẹ̀ làbáwọn tó ṣe àjọjọ́ ìdílé. Dike ní Amusa. Official photographer ẹ jẹ́ kó ya ẹ̀gbọ́n ẹ̀sùn àìdí ẹ̀. Dike ní Amusa. Ìyá wa ọ̀nà Unique Ọládélé. Ìjọ ẹ̀ máa múra sílẹ̀. Ṣé o ti rí mú? Sáké wá. Ẹgbẹ́ obìnrin aláwọ̀ tí a kàwé fún onídìí tí ẹgbẹ́ kalẹ̀ yìí fún àṣà tiwa àti ṣe wa tó wà parí tó lè máa lọ sókè. Inú òde bí àánú àdú ẹ bá wà àwọn ìyàwó ní ìgbòho bá ń sọ èdè wọn ni wọ́n lò. Ẹjọ́ ìdè wọn ni wọ́n sọ. Àwọn Yorùbá ní láàmú ọgbà nínú ìdíje mọ́ Yorùbá tó bá tó ṣe pé èdè tó rẹ̀ wà ní. Lọ́sọ̀ gbogbo èèyàn lọ́sọ̀ sí ọdún ìṣẹ̀lẹ̀ ẹ̀bá lọ Brazil wọ́n ti lọ Yorùbá ẹ̀bá lọ káàkiri kódà wọ́n ti wá kọ́ wọ́n ti wá kọ́ ní ọ̀dọ̀ wa bí jọ ń ṣe subject fún àwọn tí ó wà nígbà kò yẹ ká dé òkú ní wàá tó ara ẹ̀ náà ní tẹ́lẹ̀ náà ṣe ẹ̀yìn náà ò lè kú. Àṣẹ. Nàìjíríà ló ń pa ló nípa akitiyan ìjọba lórí ọ̀rọ̀ ààbò ọlọ́wọ́ ààbò ọlọ́wọ́ aláàbò tó ń ààbò sí wa gbọ́dọ̀ tó ń da wíìlì wa kọ́lọ́ wa padà ó jẹ́ kí Nàìjíríà púpọ̀ adúgbò lọ́wọ́ yín eléyìí ò ní dáàsì wọn ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ tí ọdún yóò kú báyìí lọ. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan nígbà tí mo náà bọ̀ ní ẹni tó máa bọ̀ nàbẹ́rẹ́ tó àbẹ́ báyìí ní ìyá yóò ní sọ àwọn èèyàn yóò ní sí bàbá aṣọ nígbà àti ìjọ pé ká ní oṣù tó ẹ̀bà ní ọ̀bẹ ìdájọ́ ọlọ́run àti ìlẹ́wọ̀n sí àmì nígbà tó wà tí wọ́n bá wá iye ọmọ tí àkàbà kú lọ lórí ikú
ìjàmbá òní ó dìrí láyọ̀ wọ́n pàdé láyọ̀ wọ́n pàdé lérí èyí ò ní sáájú láti ilẹ̀ lágbo ọlọ́run àsọdúnmọ́dún ní àsọdúnmọ́dún àti ìdúró ní àsọdúnmọ́dún ẹ̀ka ìpè ọdún jẹ ẹ̀ẹ́dì ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà láwùlà àpáta ilé àbẹ̀rẹ̀ olúwa wa àmín olúwa wa. ẹ jọ sà dábì ẹ lè máa. bébè yẹn bá ń gbọ́wọ́ díẹ̀. Salaam.